Ẹ kú dédé àkókò yìí o, ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbàwo ni aáwọ̀ inú ẹgbẹ́ òṣèlú PDP yóò parí o? Lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí làwọn gómìnà kan nínú ẹgbẹ́ òṣèlú PDP jókòó láti jíròrò lórí ọ̀nà àbáyọ sí wàhálà tó ń fi ẹgbẹ́ náà lògbòlògbò. Ṣáájú ni àwọn kan nínú ẹgbẹ́ ọ̀hún ti kọ́kọ́ já wálẹ̀ dáwé lọ́rọ́ kún nílé fún agbẹnusọ ẹgbẹ́ náà Débọ̀ Olúkun Àgbà àti amòfin rẹ̀ Kamaldeen Ajíbádé. Lẹ́yìn náà ní abala àwọn míì nínú ẹgbẹ́ ọ̀hún tún já wálẹ̀ lọ́rọ́ kún nílé fún alága fìdíhẹ o Umaru Damagum tí wọ́n sì ti kéde Yàyárì Muhammed dípò rẹ̀ o. Lára àwọn awuyewuye wọ̀nyí ló ṣokùnfà ìpàdé tí àwọn gómìnà ẹgbẹ́ náà ṣe níbi tí wọ́n ti wọ́gi lé ìdádúró Damagum àtàwọn míì tí wọ́n sì kéde pé oníkálùkù padà sí ipò rẹ̀. Wàyí o, béèrè tí ọ̀pọ̀ ń béèrè ni pé ìgbà wo gan ni awuyewuye inú ẹgbẹ́ náà yóò dópin o? Ti ẹgbẹ́ ọ̀hún láti ọdún 1998 tí wọ́n ti gbé ẹgbẹ́ òṣèlú PDP kalẹ̀ ni ẹgbẹ́ náà ti ń kojú onírúurú wàhálà láàrin àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀. Lẹ́yìn tí ẹgbẹ́ ọ̀hún lulẹ̀ nínú ètò ìdìbò ààrẹ ọdún 2015 níyàdébà bí àwọn kan ṣe tẹ̀lé Ahmad Mankafi tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ tí àwọn míì sì ti tẹ̀lé Mondu Sheriff tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Borno nígbà kan rí. Ní báyìí PDP ni ẹgbẹ́ alátakò tó tóbi jùlọ ní Nàìjíríà. Ó sì ní ìrètí pé òun yóò gbàkóso ìjọba Nàìjíríà padà lọ́dún 2027. Àwọn kan gbàgbọ́ pé aáwọ̀ tó wà nínú ẹgbẹ́ náà lọ́wọ́ yìí bẹ̀rẹ̀ lẹ́yìn ètò ìdìbò abẹ́nú tó kọjá látàrí pé kò tọ́ kí ipò ààrẹ lọ sí àríwá Nàìjíríà lẹ́yìn tí Muhammadu Buhari ti lo ọdún 8 lórí àlééfà. Umaru Damagum tó jẹ́ igbákejì alága tẹ́lẹ̀ láti àríwá di alága fìdíhẹ lẹ́yìn tí wọ́n yọ Yajoyajo nípò bíi jàgà èyí tí ilé ẹjọ́ fòǹtẹ̀ lù. Bí wàhálà náà ṣe ń lọ lọ́wọ́ ni ààrẹ Bọ́lá Tinubu yan Nyesom Wike sípò mínísítà èyí tó mú kí ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ pẹ̀kẹ́ sí àwọn adarí rẹ̀ láti fi ìyà tó tọ́ jẹ Wike. Ṣùgbọ́n Damagum kò gbé ìgbésẹ̀ kankan lé lórí o. Àìbìkítà Damagum bí ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ náà nínú. Bákan náà nígbà tí wọ́n ń ṣe ètò ìdìbò ní ìpínlẹ̀ Rivers, ọ̀jọ̀gbọ́n Yàyà Tanko Bàbá tó jẹ́ onímọ̀ nípa ètò òṣèlú ní fásitì. Ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP kì í ṣe ohun bàbàrà àti ohun tí ojú kò rí rí o. Bàbá sọ pé ìjà inú ẹgbẹ́ náà ti bẹ̀rẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2023. Ó fi kún pé ìjà náà túbọ̀ gbilẹ̀ sí i lẹ́yìn ìdìbò náà látàrí pé ó lọ́wọ́ ìjọba àpapọ̀ nínú. Bàbá sọ pé àwọn adarí ẹgbẹ́ PDP gbọ́dọ̀ jókòó jíròrò àlàáfíà lórí ìtẹ̀síwájú ẹgbẹ́ náà tí wọn kò bá fẹ́ lulẹ̀ lọ́dún 2027. Ó ní wọ́n ní láti béèrè lọ́wọ́ àwọn tó ń bínú láti mọ ohun tí wọ́n ń fẹ́ kí wọ́n sì gbìyànjú láti yanjú àwọn aáwọ̀ àárín wọn nítùbínùbí. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.